Àròyé báyìí ni wọ́n kí wọn nílé arọ́. Àròkọ bọ́dún dé báyìí ni tàwọn tàgbẹ̀. Òyà óyà àbójúgóoro àbẹ́kú ẹwà nítonídìrí lógun ọ̀fẹ́ báyìí ni wọ́n kí àwọn tó bá jẹ́ jagunjagun. Èké awo ó yàtọ̀ sí tọ̀gbẹ̀. Àsàlámù àlékùn là ń kí gbogbo ọmọ ẹlẹ́yìn ànábì pátá. Ṣé ẹ wá rí i pé bóníkálukú ṣe ń ṣe tiẹ̀ ó kúkú yàtọ̀ ọ̀tọ̀. Brọ́dá dàda àwúrú yálẹ̀ yági oko. Mo kì í bẹ̀. Orí àwọn kan wà láyà ọ̀sán tá a bá dé stage. Mọ́wọ́ rọ̀lẹ́. Àwọn kan a wà láṣàálẹ́. Gbogbo ibi tó bá ti láǹfààní kó ti máa bá ọ. Bá a bá dórí ẹ̀rọ agbágbé. Ẹ̀wọ̀n bá ní tí Kìrìsìtẹ́nì ń bẹ. Láàárín àwọn Mùsùlùmí àtòníṣẹ̀ṣe ni wàhálà yìí pọ̀ lápọ̀jù. Bá ẹ bá dórí TikTok. Gbogbo àwọn tí wọ́n fẹ́ láǹfààní tí wọ́n fẹ́ hàn díẹ̀ ń bẹ. Kò sí ohun tí wọ́n bára wọn ṣe. Bí babaláwo bá fẹ́lẹ̀ lésì eléyìí náà fẹ́lẹ̀ lésì àwọn kan tí ẹ wà àwọn babaláwo orí TikTok orí ọ̀rọ̀ ìsìláàmù làwọn fi ń ṣe láìvù tiwọn. Bẹ́ẹ̀ lẹ láwọn wòlíì kan náà táwọn náà láǹfààní ọ̀rọ̀ bíbélì làwọn náà ó mú wá ọ̀rọ̀ kùránì ni wọ́n ó mú wá wípé àní àwọn mùsùlùmí níbo lẹ̀ rí yìí wà. Bí kí wọ́n ní ànábì fẹ́ Aisha lọ́mọdún 6. Àwọn mùsùlùmí náà bú wọn wípé èyàn abọ́gibọ̀ pẹ̀. Mo wá ń bi wá ta ló mọ Ọlọ́run nínú gbogbo wa. Ta ló dọ́lọ́hun mọ̀? Ọba rí ká tó rí ọba mọ̀ ká tó mọ̀. Ọba oníbùrùjí ayé oníbùrùjí ọ̀run ọba bínibíní bèrèbèrè búrẹ́kẹ́tì ọlá búrẹ́kẹ́tì ọlà àbùtọ́ ọlá àbùtọ́ ọlà alágbẹ̀dẹ ẹ̀mí ọ̀dádá tiridá ìdùnnú àìpín ajífọlákẹ́ni olóòtú ayé olóòtú ọ̀run àpèsìn àjọbọ mọrímọrí ayé mọrímọrí òde ọ̀run oníkìmí ògo ọba múnimúni túdètúdè. Yẹmí Ẹlẹ́bùbọ̀ kọrin wọ́n láàfà ń kú onígbàgbọ́ rọ̀run ta ló mẹni tí ó wọ náà ta ló mẹni tí náà torí rẹ̀ jò gẹ́rẹ́gẹ́rẹ́ ọ̀run nìkan ló mẹni tí ó là. Orí gbogbo ẹni bá ń jà sẹ́sìn ẹ̀sìn ni ó padà ṣe. We have over 5,000 religions throughout the world. Ṣọgbọ́n
We have over 5,000 religions throughout the world. Àwa bẹ̀rẹ̀, àwa ń bára wa jà níbi tí òye wa ò tí jìnnà. Why don't you be a free thinker? Àrí kábíyèsí tí wọ́n ní kí ni Odùduwà ṣe, kí ni Ifá ṣe. Ìbéèrè táwa bí kábíyèsí. Ànábì náà ní ẹ wá ìmọ̀ bó bá ṣẹlẹ̀ China. Lọ́dún náà lọ́wọ́ ànábì náà ò ṣe ẹ̀rọ. Olúwo ló ní ẹ̀yin onífá. Ṣé fáwọn fi ṣe mọ́tò ni? Ẹ wá já bíra wa ṣé Kùránì ni wọ́n fi ṣe aeroplane. Orí gbogbo ẹni bá fẹ́ búyàn kan lọ́mọ àlè lọ béèrè lọ́wọ́ ìyá rẹ pé sóhun rẹ mọ́. Gbogbo ẹni bá fẹ́ búyàn kan wípé kò mọ̀ náà dá ṣẹ́wọ̀n náà ti sí oúnjẹ wò. Àwa ní over 5,000 religions throughout the world. Gbogbo àwọn tí wọ́n ṣẹ̀sìn, tí wọ́n mẹ́sìn wá, kò séyìí tó ṣe irinṣẹ́ kankan. Kódà Bíbélì àti Kùránì wọ́n kó jọ lẹ́yìn ìgbà tí wọ́n lọ kán ni. Ẹ̀sìn wá pọ̀, àfọ̀mọ́pọ̀ ní Tọ́pẹ́ Àlàbí fi kọrí pé ibi gbogbo ló wà bàbá o, ibi gbogbo ló wà Ọlọ́run àgbáyé, ibi gbogbo ló wà, ibi gbogbo ló wà. Ó ń bẹ lọ́kàn ẹ tó bá gbà á láàyè, ibi gbogbo ló wà. Ibi gbogbo lọ́lọ́run wà. Orí gbogbo free thinker ni mo fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́ yìí. Mi ò bá wọ jununun fununun afọ́nufọ́ra sọ̀rọ̀. Mi ò bá wọ tí làákàyèrè òdìdò. Mi ò bá wọ tó jáde léèké oníjẹta sọ̀rọ̀. Mi ò bá wọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ní ifọ̀ ọ̀sẹ̀ ìtura. Mi ò bá wọ tí bàbá rẹ̀ ń ṣe oníṣègùn tó jogún àkáǹtì sọ̀rọ̀. Mi ò bá wọ tó ṣe pé òdi Bíbélì ló kà sọ̀rọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n olóye tí mọ̀ wọ́n jìndòjìndò ni mo fẹ́ bá sọ̀rọ̀. Nítorí wọ́n rán pọ̀ lórí ẹ̀rọ aláǹtagbà àgbáyé lọ́dọ̀ àwa Yorùbá ni. Ọ̀dọ̀ àwọn Haúsá tá a lè pè wípé ẹ̀sìn Ìsìláàmù gbà wọlé wá. Àwọn ga máa pidán. Ẹ ra àwọn Haúsá tí wọ́n ń kó oríṣiríṣi nǹkan kọ́rùn báyìí. Wọ́n a máa fi àdá yúnra wọn báyìí. Kùránì kọ́ ni wọ́n fi ṣe. Wọ́n a máa láǹfààní. Wọ́n a máa jẹ ọ̀bẹ báyìí. Idán ni wọ́n ń pa. That is culture. Culture yàtọ̀ sẹ́sìn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn òye àmọ́ wá tàtàrà bẹ́ẹ̀ ó sì fi ń ṣẹ̀sìn. Gbogbo àwọn ọmọdé wòyí àtọ́níṣẹ̀ṣe èèyàn mélòó lẹ gbọ́ pé Fáyẹmí Ẹlẹ́bùúbọn bájà? Èèyàn mélòó lẹ gbọ́ pé bàbá wa Sheikh Adam Abdullahi lórí takàngbọ̀n sí? Àwọn ń pèrò wọ́n ṣèbádà fún ẹ̀sìn lọ́nà míì. Làkúndínlẹ̀kún wálíyẹ̀dín. Ẹ jẹ́ kẹ́lẹ́sìn ó ṣẹ̀sìn, ẹ jẹ́ kó ní kálukú ó ṣe tiẹ̀. Ọba tó dá wa sáyé, ó gbọ́gbọ́n kó dájú gbogbo wa sọ́nà kan. Oníkálukú ń pè é lọ́nà tó gbà yé ni. Bá a bá wá wo gbogbo ayé, tá a bá ní àbẹ́lẹ́sẹ̀ yìí ṣe, ẹni tó invest ohun tá ń pè Facebook tí gbogbo yín fi ń búra yín yìí, kò ní gbàgbọ́ pé Ọlọ́run wà. Ó wá yẹ kí gbogbo àwa tá ń búra wa, tá a gbàgbọ́ pé Ọlọ́run wà, oníṣẹ̀ṣe gbàgbọ́ pé Ọlọ́run wà, babaláwo ó gbàgbọ́ pé Ọlọ́run wà, àáfàá gbà pé Ọlọ́run wà,
wòlíì gbà pọ́lọ́hún wà kí ló dé tí gbogbo wo lẹ fóònù mọ́lẹ̀ ká mọ́ wulẹ̀ lò ó ká lẹ́ni tó ṣe ò nígbàgbọ́ sọ́lọ́hún. Mark Zuckerberg kí ló dé kò nígbàgbọ́ pé Ọlọ́run wà. Gbogbo wa pátá a sì ní a ò ní bẹ̀rẹ̀ sí yìí ṣe kí ló dé tá a wá ń lo làákàyè òye tó gbé kalẹ̀ tó fi rọ̀ nǹkan tá a wá fi ń búra wa. Ó yẹ kí gbogbo wo sọ pé èyí tí Jésù àbánábì bá ṣe là fẹ́ lò. Bàbá mi James Ọlájídé ẹ kú ọjọ́ méjì láti ìlú US. Mo kí bàbá mi Ahmed Sheffield. Ó yẹ ká láǹfààní ká sọ dànù. Wọ́n tún pe ọkùnrin kan ní Einstein. Einstein gbogbo ara rẹ̀ kò léegun. Òun ló dìtẹ́tì ọ̀pọ̀lọpọ̀ ràwọ̀ ló ṣe physics jù. Kò nígbàgbọ́ pé Ọlọ́run wà. Ìmọ̀ rẹ̀ gbogbo ẹni tó bá láǹfààní tó fẹ́ di scientist lónìí yóò láǹfààní yóò lò ìmọ̀ rẹ̀. Ọkùn Adéyẹmí Dáìró ẹ̀kálẹ́ ara àwọn tá a jọ ṣètò lọ́sàn-án ni. Kí wá ló dé tẹ̀yìn wá ń jà sẹ́sìn? Einstein òun ló dìtẹ́tì ọ̀pọ̀lọpọ̀ fọ́múlà tá a ń lò nínú physics. Gbogbo tá a wá nínú physics yìí a ṣe ní ẹni tó invent ẹ̀. Kò ń lọ chọ́ọ̀chì, kò ń lọ mọ́ṣáláṣí, kò gbàgbọ́ pé Ọlọ́run wà. Kí gbogbo wa là lo fọ́múlà yìí láti fi derive òye àtìmọ̀ tá a mọ̀ lónìí. It means we are gullible, we are non-entities. Kí ló dé ní Saudi tí wọ́n láǹfààní Mark Zuckerberg ìmọ̀ rẹ̀ òye rẹ̀ kò ní gbàgbọ́ pé Ọlọ́run wà tí gbogbo wa láǹfààní tá a wá lo Facebook tá a sọ wípé ẹni tó ṣe o kò ní gbàgbọ́ pé Ọlọ́run wà wípé mi ò ní pé lè yìí ṣe. Ó yẹ kí gbogbo wa kò yẹ ká wà lórí Facebook. Why are we there? It means you are not a free thinker. Kí wá ló dé? Einstein ọmọ ọlọ́ba Ìgànná Einstein tó develop gbogbo tó make research láti mọ gbogbo nǹkan tí ó ń bẹ nínú ìràwọ̀, láti mọ ọ̀pọ̀lọpọ̀ fọ́múlà nínú physics. Kò nígbàgbọ́ pé Ọlọ́run wà. Kí ló dé tí gbogbo wa délé ìwé tá a sọ pé a lo ìmọ̀ rẹ̀? Ká ní àwọn tó invent ẹ o wọn à nígbàgbọ́ pé Ọlọ́run wà. Kí wá ló dé tá wá ń deceive ara wa? Ó yẹ kí wọ́n ti láǹfààní kí wọ́n bá ní Facebook, kí wọ́n bá ní ẹ̀ ní Saudi àbí ní Egypt ní àtàrà àdíwò nítorí ẹni tó ní òun lọ chọ́ọ̀chì kò ń lọ mọ́ṣáláṣí kò gbàgbọ́ pé Ọlọ́run wà. And we are using it. Òun la fi ń kéde fúnra wa wípé a fẹ́ ṣèkórè bì kan o, wípé a fẹ́ ṣe mọ́lúdí o. Gbogbo àwa àfáà àtòníṣẹ̀ṣẹ̀ àti wòlíì gbogbo wa la wá wà lórí nẹ́ẹ̀tì lónìí. Ta ló ṣe? Ṣé Christian ni àbí Mùsùlùmí àbí babaláwo? Kò gbàgbọ́ pé Ọlọ́run wà. Nítorí èmi ńgbà mi tí mo bá ń wo ọ̀rọ̀ mi lórí TikTok àbí Facebook mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ ńgbà mi máa ń pè ẹ̀yin ò ṣe ní làákàyè báyìí. Àbá wa sọ wípé ọ̀rọ̀ tí Olúwo wa sọ wípé ṣé Ifá ẹ̀sọ̀ nǹkan tí Ifá ṣe. Sọ̀rọ̀ àwọn ẹlòmíì gan-an ẹ̀sọ̀ nǹkan tí Ifá ṣe
ẹ̀sọ̀ kan tí Ọ̀rúnmìlà ṣe to be candid Ànábì náà sọ only seek for knowledge even though if it is China kí ni wọ́n ṣe China lọ́dún náà lọ́wọ́ only you seek for knowledge because the seeking of knowledge is obligatory upon every Muslim male and female. Ibi tá a pè ń Káàbà lónìí àwọn abọ̀rìṣà ló wà ń bẹ̀ tẹ́lẹ̀. Orí pa wọ́n sì wà ń bẹ̀ dọ́là kò kú ò ń bẹ̀. Ibi tá a pè ń Káàbà yẹn òòṣà ló wà ń bẹ̀. Kí ló dé tí wọ́n kúkú dàáwó kọ́ construct mi? Kí ló dé tó ń jà sẹ́sì? Ẹ má pè yàn kan lábọ́gíbọ̀pẹ̀ mọ́. Ohun tó nígbàgbọ́ sí ló ń bọ̀. Òun náà ń bọ́ wípé ó lè sọ fọ́lọ́hun ni. Kùránì àti Báíbù wọn àkójọ lójú kankan nù àwọn òjíṣẹ́ tí wọ́n gbà wá. Wọn àkó Kùránì jọ lójú Ànábì. Bẹ́ẹ̀ ni wọn láǹfààní kí wọ́n kó Bíbélì jọ. Pọ́ọ̀lù ló kó Kùránì jọ. Nile ló kó Kùránì jọ. Gbogbo àwọn ohun fánàwárè àtẹnudẹ́nu ni. Kí wá ló dé tó kàn jókòó kó wá wò lọ wípé ta lọ lọ́hùn yìí. Ìmọ̀ tá a wá lò tí gbogbo yín fi ń wò mí tá a fi ń bára wa sọ̀rọ̀ yìí tá a fi ń ṣe praise and worship lórí Facebook tá a fi ń ṣe mọ́díù rọ̀ṣùlù lórí Facebook àwọn tó ṣe wọn gbàgbọ́ pọ́lọ́hun wà o. Move on, eh? They are unbelievers. They are unbelievers. Why could an unbelievers implement something and you said you are religious? Why are you using it? You just have to leave it. Even the Alusuna, the what do you call it? Pastor Kumoyi, Deeper Life, àwọn gan tí wọ́n lo television tẹ́lẹ̀, àwọn náà tí ń lo television, àwọn náà tí ń lo net. So why are you into religious slavery? Kí ló dé tó ń bá ọmọlàkejì ẹjà lórí ẹ̀sìn? Mo wá post video bàbá kan àfáà ni. Ó ní ṣé rò pé Mùsùlùmí nìkan ni ó wà lùjẹ́nà. Ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ́ǹtì wa lọ ń bẹ̀. Mo wá rí bí làákàyè ọ̀pọ̀lọpọ̀ ṣe tó. Gbogbo bí tí nǹkan ti wá lágbàáyé. Ibi tí wọ́n ti produce mọ́tò. Ibi tí wọ́n ti produce gbogbo nǹkan. China. India. Àwọn Buddhist ló pọ̀ jù ńbẹ̀. Àwọn ni wọ́n sì ń lo egbòogi tí wọ́n bá ṣe gbogbo operation lágbàáyé tí wọ́n bá ṣe wọ́n ní go to India. Àwọn Buddhist ló pọ̀ jù ńbẹ̀. Kí wá làwọn bọ̀? They traveled with soul. They are just like a canker. Àwọn ẹ̀kánkà wà Nàìjíríà tó bá jókòó báyìí meditation làwọn fi láǹfààní láti gbé ẹ̀mí wọn travel. Ló fi dàbí pé àwọn Buddhist ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá kú wọ́n máa ń jókòó báyìí ni meditation ni spirit wọn fi máa ń travel. Ọlọ́run dẹ̀ ń dá wọn lóhùn bẹ́ẹ̀. Wàhálà wa Kírísítẹ́nì Mùsùlùmí àtàwọn àfáà ó wá pọ̀ lórí TikTok àtòrí Facebook yìí bí wípé Ọlọ́run jókòó sẹ́yìn kùlé wọn ó sọ fún wọn pé báyìí ni kẹ́ ẹ ṣe sìn mí.
Nínú kura oni fari fún ní couple anta abudu ni. Mami kò tó sèmi know me very well. Why are we fighting? My own faith must not be your own problem. I may decide that my dad gave me this face towel. I may decide to always put it at my arms to feel my ancestors' presence. You are less concerned about it. Baba pe àwọn kan lábọ́gí bọ̀ pé apẹ̀kiri kan ní Ajarala Aswad Blackstone. Kí ni òkúta ń wá nínú nǹkan tá a fẹ́ lọ rí ní Mẹ́kà? Gbogbo ẹ̀sìn ló ní ìbéèrè tá a fẹ́ bí wọ́n pé kí leléyìí. Ohun tí wọ́n gbàgbọ́ nú faith ẹ̀ yẹn idiomatic ní lójú ẹlòmíì. Kò wá sí ẹ̀sìn tí ò ní idiomatic ńbẹ̀. How can someone kàn rí òkúta yangi lóríta? Ó dẹ̀ láǹfààní, ó tẹ àwọn àpòṣà, ó dẹ̀ inverted, ó dẹ̀ ń ṣe gbogbo nǹkan dẹ̀ ń dá lóhùn bẹ́ẹ̀. Ó yẹ ká wò pé this is an idiomatic person. Àwọn kan dẹ̀ jẹ́ Buddhist. Wọ́n dẹ̀ gbé ère. Wọ́n dẹ̀ fún lóríṣiríṣi flower, tùràrí, and they are calling it, and the thing is answering. What do you call spirits? Your spirit is your intention. But a lot of people have a bit of knowledge in them and a little bit of experience. That is why they feel autonomous themselves. They are not free thinkers. Ask yourself questions. Sit down. Ask yourselves. Each ethnicity have their own culture and ancestors. The Yorubas have their own ancestors, which is Odudua, Orunmila, Obatala. That is their own ancestors. The Indians have their own ancestors, Buddhism. That is their own ancestors. The Arabs have Muhammad, Abraham. That is their own ancestors. China have their own ancestors. Likewise, North Korea have their own ancestors. Each group and ethnicity have their own ancestors, but they spread throughout the world to preach their own gospel. So, why don't you bring a free thinker? Just sit down by yourself. Ask yourself questions. Digest it yourself. Why are we fighting? Why my God could create someone who is going to convince me not to follow him again, called Esu or Satan? Why? Ask yourself questions. So, these are the things.
ẹ má fẹ̀sìn bára yín jà mọ́, ẹ má fẹ̀sìn bára yín lórúkọ jẹ́ mọ́. Gbogbo tó di ohun àmúpìtàrà lónìí, China, whenever they implement, tẹ́ ẹ bá lọ sí ọ́fíìsì àwọn China, bóyá company wọn, ó máa gbé àwọn ṣìgìdì wọn. Mo lọ sí company kan, wọ́n máa ń ṣe erin bẹ̀, wọ́n ní àwọn ṣìgìdì tí wọ́n kó síbẹ̀. Kí ló dé tá nítorí ṣìgìdì wà bẹ́ẹ̀ àníra irin yẹn? Gbogbo wa la dẹ̀ ń fèrè kọ́lé. Kò yẹ kí Kírísítẹ́nì ó lo orin yẹn sínú chọ́ọ̀chì ẹ̀, kò yẹ kí Mùsùlùmí ó lo orin sínú mosque. Tẹ́ ẹ bá dé ibi tí China, àwọn tó máa ń ṣe irin rọ́ọ̀dù yẹn, tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn China, wọ́n máa ń ní. Ó yẹ ká reject wípé ẹni tó ṣe o non-Muslim ni. A dẹ̀ lè gbé nǹkan tí ẹni tí ò ń ṣe Mùsùlùmí ká gbé sínú mọ́ṣáláṣí àbí ká fi ṣe nǹkan báyìí. Kò kọ́ lọ́hùn. Kí là ń bára wa jà fún? Islam is a religion of peace. Likewise, ìṣẹ̀ṣe ìfẹ́ ni ẹja fi bára wa lò. Ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. Ẹ lè expect bó ti lè wù kí Islam àti Christianity ó gbalẹ̀ tó, ohun tí wọ́n fi bí wa ò lè tán lára wa. Ló fi jẹ́ pé kó jẹ́ Kristẹni àbí Mùsùlùmí, bí wọ́n bá kì ọ́, bọ́ bá jọmọ ìlú kan tí wọ́n bá kì ọ́, ẹ̀jẹ̀ yóò tọ́k lára rẹ̀. Ipe ọmọ ẹ̀sọ́gbọ̀ ìyàbí olú ni ọ. Yàbí olú ọmọléwọ́ ogun ní kíkan. Ẹ̀sọ́ tó tí kò yíwá ọmọ agbọ̀n tí a rọ̀ tẹ̀. Yàbí olú ọmọ agbọ̀n lẹ́ẹ̀ẹ́dógún. Ìkó yọmú rọrùn mẹ́rù ọfà. Ó sì máa ní impact ẹ̀ nínú ara ẹ̀ pé they are greeting me, they are praising me, they are praising my lineage. Mo mú reference àwọn tí wọ́n implement gbogbo nǹkan tá à ń lò, gbogbo ibi tó ti ń ṣe mọ́tò ní China, wọ́n ní àwọn ibi tí wọ́n gbé òòṣà síbẹ̀. Ó yẹ ká sọ pé àgùn mọ́tò yẹn. Ẹni tó ṣe Facebook kò mọ̀ pọ́lọ́hun wà. Ó ní kò sọ́lọ́hun. Einstein ó ní ò sọ́lọ́hun. Tá a bá dẹ̀ wo gbogbo ohun tí wọ́n fi po kẹ́míkà pọ̀ lónìí, even they built massive temple in Dubai recently. Thank you. Tá a bá wo ẹni tí ó mú Facebook wá nísìn, ó ní òsùn tí ń jẹ́ Ọlọ́run. Kò wá sí ọwọ́ àfà, pásítọ̀, babaláwo, gbogbo aláṣà àgbà pọ́lọ́hun wà. Ìgbàgbọ́ wa nìkan ló kàn yàtọ̀. Gbogbo wa làsìn lára fóònù là ń gbé lọ́wọ́. Ta wá ló gbọ́n, ta ló gọ̀ nínú wa? Ẹni tó mú nǹkan wá, ó ní òun ò gbàgbọ́ pé Ọlọ́run wà. Àwa wá ń jẹ́ àwa ra ọjà, à ń náwó. Ẹni tí ó gbàgbọ́ pé Ọlọ́run wà, àwa ń ra jẹ. Gbogbo wa pátá wọ́n bá jí fóònù wa lọ lálẹ́ yìí kó tó dọ̀la ara fóònù mi. Kí ló dé tá a fi ṣe bẹ́ẹ̀? Stop being a gullible of yourself. Stop being a gullible of yourself. Ẹni tó láǹfààní tó mú physics wá, àti kékeré ni ò ti ní egun, orí kẹ̀kẹ́ ló máa ń jókòó sí, òun ló ṣe physics. Gbogbo ohun tí wọ́n ń pè ní chemical, òun ló mú wá.
Gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó ń po oògùn, ìmọ̀ Einstein ni wọ́n fi develop physics, biology. Ó ní kò olówó gbàgbọ́ pọ́lọ́hun wà. Gbogbo wa la sì ń lògùn. Ìmọ̀ sáyẹ̀nsì ẹ̀ la fi ń wá òṣùpá tó bá di. Why? You will just have to neglect it and say you are not interested. Ibẹ̀ ló ti mọ̀ pé Ọlọ́run ò ṣe gbìjà. Oríṣiríṣi questions la bíra wa. What is your own faith? Uncle Taiwo, wọ́n ní, I deal with Indian companies in which they produce vehicles batteries. Thank you. Don't let them deceive you. These people worship idols. Thank you. Àní mo ti lọ síbi tí wọ́n ti ń ṣe irinṣẹ́. Níbi ẹ̀yìnkùlé wọn báyìí. Mo rí kíní yẹn báyìí tí wọ́n gbé síbẹ̀. Mo ní kí ló dé, I want to worship my God. You know, I love to ask questions. Ilẹ̀ Yorùbá yìí, wọ́n rán wá kò débi pé ó gba degree. Tá a bá wo Haúsá, gbogbo wọ́n mọ́ fọ̀bẹ́yún wọ́n báyìí. Tẹ́ bá rí wọn, ṣé wọ́n sọ fún ọ pé láìláìláìláò ni wọ́n fi ń fọ̀bẹ́yún wọ́n? Àbí òkígbẹ́ wà nínú Quran? They never leave their own origin and spiritualism. Tí wọ́n mú àdára tí wọ́n jẹ́ tádà kan pa. Kan sọ ibi tí wọ́n ti rí wá láti Saudi. So, why are we being a gullible of ourselves? Àwa rí bàbá kan tó wá ní ṣé rò pé Mùsùlùmí nìkan ni ó wà l'Àlìjánà. Kí ni wọ́n ń pè l'Àlìjánà? People believe no matter how good you are, there must be a year, a place after, wherever you are going to be paid for good deal. Let me tell you, Àlìjánà ẹnì kọ̀ọ̀kan wa, ilé ayé yìí ni ó ti bẹ̀ yóò bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ wa. Má bà tèèyàn jẹ́. Má pààyàn lẹ́kún. Humanity comes first before religion. But most people, we are into religious slavery. North Korea, they are producing a lot of weapons, whereby US are not buoyant to face them. Why? Israel, they are building a lot of weapons. They never use the Bible. Protect yourself and secure your future. Have faith in whatever you have faith in. Má báyẹ̀ jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Mo wá rí àfáà kan tóun ní àfáà yẹn lẹ̀. Gbogbo ẹni tí ó bá ti ní Kristẹni àwọ̀ná, Mùsùlùmí àwọ̀ná, Ọlọ́run jẹ́ kó kú sínú Kristẹni. Èmi tí mo bá lọ chọ́ọ̀chì, bóyá ọ̀rẹ́ mi kan ṣe kan, àbí mo lọ kíyàn ńbẹ̀, tọ́lọ́jọ́ bá dé ńbẹ̀, bẹ́ẹ̀ bá fẹ́ sinmi, ẹ sinmi. Mi ò mọ̀ kankan tó ń ṣẹlẹ̀ mọ́, my spirit have went away. I ask people a question. Since 2 years ago, I don't have an answer to it. What is the questions? Babaláwo kan wà. Gbogbo ọjọ́ ayé rẹ̀ wọ́n bí sí di ẹbọ ni.
ó ṣe ọ̀kàkà ẹbọ tí kagún láyà pátákò tí máa ń tẹ̀sí lẹ́nu kankankan ó mọ dídá ọwọ́ ó mọ kàrà ẹbọ babaláwo yìí ó wá rìn lọ lọ́jọ́ kan ó lọ láti ibi irú Èkó ó lọ Ìbàdàn ó wá débi àyè kan orun wá ń kùn ibi tó ní kóhun sùn sí ó rí pé bẹ̀yẹn wọ́n gba ó rí ẹnìkan ń bẹ̀ ló bá tẹ ló bá sùn ibi tó sùn sí ọlọ́jọ́ dé bá ń bẹ̀ kò mọ̀ wípé ibi tí àwọn tó bá ń kọjá lọ tí wọ́n ti máa ń kírun ni ó wá sùn síbẹ̀ wá kú àwọn tó wá ń kọjá lọ wọ́n wá rò pé ṣé ń ṣàrà àwọn mùsùlùmí tó ń kírun ló kù yìí wọ́n wá gbé wọ́n wá lọ sí system mùsùlùmí gbogbo ọjọ́ Jímọ̀ tó bá tí wọ́n ń kọjá ń bẹ̀ wọ́n máa ń ṣe kúrò aláwò fún ìbéèrè mi rèé ṣẹ́ni náà ni àbẹ́ni àlìjẹ́nnà àwárí ìmáàmù kan àbí a lè pè wòlíì òun náà ń ṣèrìn àjò láti irú Òṣogbo ó ń lọ sí Ìbàdàn ó wá débi irú Ìkirè òun náà ní kóhun sùn orígi kan tí kì í bò ó wá sùn sẹ́gbẹ̀ẹ́ àṣedédé ibi tó sùn ọlọ́jọ́ dé ibi tó sùn sí yìí làwọn tí wọ́n ń lọ gbódù tí wọ́n ń lọ gbàlẹ̀ ọ̀nà bẹ̀ ni wọ́n máa ń gbà lọ gbàlẹ̀ báwọn ṣe wá dé tí wọ́n bá ń bẹ̀ pé ta ló kù yìí àwọn gbé wọ́n ṣètùtù ẹ̀ wọ́n lọ sí bí wọ́n ṣe ń sin àwọn aláṣekù sí gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ gbé ọ̀kàkà ẹbọ wọ̀ gbàlẹ̀ ni wọ́n ń tepo sórí àwọn aláṣekù tí wọ́n ń súre fún ṣẹ́ni náà ni àbẹ́ni àlìjẹ́nnà àdìtú ni bàbá ọlọ́gbọ́n èjì ògbè ní bàbá àwọn ọ̀pẹ̀lẹ̀ àgídìgbò nílò àwọn apòwe ọlọ́gbọ́n ló lè ju ọ̀mọ̀ràn ló lè mọ̀ ọ́n gbogbo wa tá a jà sẹ́sìn àti Christian àti mùsùlùmí a ti lo òdì sófin Ọlọ́run lọ́nà wo nítorí gbogbo tí gbogbo wa fi búra wa tá a pè ní implementation technology àwọn tó ṣe wọn gbàgbọ́ pọ́lọ́run wà á jẹ́ pé a ti promote àwọn ẹlẹ́bọ. I promote Mark Zuckerberg. I promote Star. Why don't you throw your phone away? Why are you using it? Ṣebí wọ́n ti ní ẹni bá ẹlẹ́sìn kan tí òun ṣe tiẹ̀ ṣó ti dára wọn. Ìwọ náà ti dẹ́lẹ́bọ. Once you are using technology, those people who implemented it, they are unbelievers. Why are you using that technology? Go to China. Those people putting up our techno and Android, they are unbelievers. Why are you using it? Throw it away. Throw it away. It means you don't only want comfort for yourself. Did Jesus Christ use it? Did only prophet use it? Don't be a gullible of yourselves. We have over 5,000 religions throughout the world. 5,000. Àwa mẹ́ta yìí náà wà láwa wá pọ̀. Àwa rí tí ọba Olúwo tó ní ẹ̀yin onífá kí ni fá ṣe gan. Ohun tí fá ṣe wà. Ìlú wo tẹ́ jọba lé lórí wọ́n dá ifá fún wọn ni ifá ló ní tán bá débi tí wọ́n bá ti rí ẹyẹ orí dẹrẹ́. Òun la lè pè ní atọ́nà tá a lè pè ní gọ́gùmà. Ibi tá a pè lọ́yọ̀ọ́ wọ́n dáfá fún Ọ̀rànyàn ni. Wọ́n ní tó bá débi lẹ̀ bá gbé yọ̀.
Ifá kìlọ̀ ìwà. Ifá ní inú bíbí wọn ò fi ṣẹ́ mi rán ẹ̀dọ̀ funfun wọn ọ̀bẹ ọlọ́wẹ̀. Adéwáfọ́ orí adẹ́tọ̀ àbíwà pẹ̀lẹ́. It means it's telling you. Ṣe jẹ́jẹ́ ilé ayé yìí ọ̀gbà gìrìgìrì. Ọwọ́ ni Ifá kan náà tún ní ẹni ajá bá wá dé lájá bá délé èjì kókó wòrì. It means whoever you follow to a place, you must surely always monitor them. Mama ya oshojo solo. Ifá speak in idioms and orals. They are the one who implement apps or sign. Wọ́n pe wé kan ní ewé ìtìpọ́nlá títí dòní bí obìnrin ò bá rí menstruation ẹ̀ mọ́ tàbí ẹ̀ ń wò pé bóyá olóyún tẹ́ ẹ bá ní kí aláboyún ó gbo ewé ìtìpọ́nlá tẹ́ ẹ dà sínú omi tó bá máa fi gbó láàrin ìṣẹ́jú márùn-ún owó mọ̀ ẹ̀yún ni. It is the Ifás that implemented it through their own research. Mi ò fẹ́ sọ̀rọ̀. Tá a bá wá wò ó. Tá ẹ bá ní Ifá ò ṣe kankan. Jesus never created anything. Prophet Muhammad never created anything. So, why are we fighting ourselves? Your belief is different from mine. Ló fi jẹ́ pé oúnjẹ tó wù mí jẹ kọ́ ló wù ọ́ jẹ, obìnrin tó wù mí ò wù ọ́. Green free thinker. Ẹ jẹ́ kọ́ lọ́sùn ọ̀pọ̀ ṣun. Látọdún yìí, Ọ̀ṣun Òṣogbo wọn gbọ́dọ̀ là. Kò lè parẹ́. Àwọn ẹlẹ́sìn méjèèjì là ń jẹ́ kó ní kálukú ó máa ronú padà sẹ́yìn. Ní pé kí ló ṣẹlẹ̀? Àṣẹlẹ̀ yóò ti jọrọ́. Ibi gbogbo lọ́lọ́run wà. Kí ló dé tí mọ́mù ń bọ́ bàtà kalẹ̀ ní mọ́ṣáláṣí tí wọ́n mú kan sí sẹ́tẹ̀ ìmọ́mù ń ṣe bọ́ Ọlọ́run lẹ́lẹ́ lọ́sìn? Ẹ fi Ọlọ́run lẹ̀. Kí ló dé tí wòlíì ń lọ chọ́ọ̀chì tí wọ́n jí gbé lójú ọ̀nà? Ó lọ crusade ó ń bọ̀ wọ́n jí gbé. Kí ló dé tọ́lọ́run ò pàlọ́ àtàbọ̀ rẹ̀ mọ́? Ẹ fọlọ́run lẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ju gbogbo bẹ́ẹ̀ ṣe ń wó yẹn lọ. Ìhà tó o bá kọ sọ́mọ làkejì ẹ òun sin lọ́hùn lára rẹ̀ ni. Worship God in those people around you. Humanity ló kọ́kọ́ sọnù. Nífẹ̀ẹ́ ara wa la fi ń jà sẹ́sìn. I went to Christian primary school, St. Antonio Junior School, Papa Jawo Mushin. St. Antonio. Ibẹ̀ mo ti mọ̀, rough of courageous, here for me. Let me have myself indeed. Let the walls sound the cloud. That is where we know the Lord is my shepherd.
we shall not want. He makes us to lie down in green pastures. He leads us beside the sea water. He restores our soul. We live together as ones. Tó bá dàsìkò kérésì, Àṣọlá ní bó jẹ kérésì ni. A tún máa ń bá wọn jó nígbà táwọn primary school. Kérésìmesì dé, Kérésìmesì dé. Àbí olùgbàlà kan fún wa nílùú Bẹ́tẹ́lẹ̀. Ẹni tí ó jọba ayérayé, àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀ sánmọ̀, àwa sì wá láti mú ẹ̀bùn fọ́ba tàbí lónìí. Kérésìmesì dé, Kérésìmesì dé. Bá a ṣe mọ nǹkan ni. Bó bá tún di àsìkò léyá, a lọ lé àwọn ọ̀rẹ́ a lọ jẹun. Ọ̀gbọ́, a lọ lé wọn a lọ jẹun. Ìfẹ́ wà, kò dira wọn lọ́wọ́. Ìsìn ni gbogbo ẹ̀ wá lé kó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  bí ojú ẹja. Ẹ̀ẹ̀kan bí mi pé yẹ tọmọ yín bá fẹ́ fẹ́ Christian nísìn, ṣé ẹ máa jẹ́ òfẹ́ mo lé mi? Mo ní èmi. Kódà, nǹkan agbádá tí ń jókòó síwájú wòlíì báyìí pé ó yá, èmi. I understand a lot of things tí mi ò lè sọ lórí media. Tó yẹ pé tí mo bá sọ, gbogbo ẹ̀sìn ó wò pé kí ló ṣẹlẹ̀. The more researcher you are, the more crazier you are in the looks of the fools. Gbogbo ẹ̀sìn ló ní ìbéèrè. Di pé eléyìí ẹ má jà sọ̀rọ̀ lọ́bẹ̀ o. Eléyìí ẹ má jà sọ̀rọ̀ lọ́bẹ̀ o. Tó ní ọ̀rọ̀ tó dẹ̀ ní ẹ̀rí. Tí ò sí pé bóyá a fẹ́ dàrú. Ṣùgbọ́n my own belief is my belief. No matter how you said Ọ̀rúnmìlà wèrè ni, they will surely affect Prophet Muhammad. Because they know that is your own faith that will pain you. Odijọ́ tí gbogbo wa bá rí wípé let everyone be on his or her own. Ó lè sọ fún mi pé o ṣe nítorí o jẹ rice inú ilé rẹ, dandan kémi náà jẹ rice. Kò sí bó o ṣe lè ní ọmọ wàásù ṣe tó, o gbọ́dọ̀ lọ sí Oǹdó kó o sọ fún wọn pé kí wọ́n má jàjà. Mo débẹ̀ ọba ní kọ́ mọ́ jàjà wọn kàn mọ̀ wẹ́ pé ṣé lè gbádùn. Wọ́n mọ̀ wẹ́ bí pé now let's concern about your own. O lè débẹ̀ kò ní kọ́ mọ́ jàjà because that is their own culture. That is what they believe the sweetest meat, luckily, 404. Wọ́n jẹ́ tí wọ́n máa dùn tí wọ́n bá rí. But yes, this is the best meat. You can't tell me. Ìwọ tó wá like ẹran ọ̀gbẹ́, kó wá ní ẹran ọ̀gbẹ́ dájú lọ, kó wá sì torí ẹ̀ mọ́ bàjá. Kí ló tó já? That is it. Kí ló tó ṣe lè lájá lójú lù? Ṣé wọ́n pé bí ẹni torí ẹ̀ dàrú? Kí ni tiẹ̀? Ó bá lọ́lọ́wọ́ òsinmi tí mo wà fi mí lẹ̀. Ó bá lóúnjẹ tí mo jẹ odò. Kí ni tiẹ̀? O like Samsung, èmi like iPhone. Ó wá ní mo ṣe lè máa lo iPhone. Samsung ló dáa jù.
ó wá gba Samsung iPhone mi ó là mọ́lẹ̀. Ṣé kí ni tiẹ̀ pẹ̀lú tèmi? We are just fighting unnecessarily. Unnecessarily. And we are lying to ourselves. Mo ti mú solution wá. Ẹni tó ní Facebook. Ó ní òsọ́lọ́hun. Ó wá yẹ kí gbogbo Kristẹni àti Muslimu àti oníṣẹ̀ṣe kò yẹ ká lò. Ká wò pé ẹni tó ṣe kíní yo ó ní òsọ́lọ́hun. Kò gbàgbọ́ pé Ọlọ́hun wà. Kò yẹ kí gbogbo wo lò rárá. Kán ní kí ló dé ká ní torí ẹni tó ṣe kò lọ chọ́ọ̀chì kò lọ mọ́ṣáláṣí. Nítorí ẹ o, a lo fóònù, a lo Facebook o. Ṣé Ọlọ́run sì ti torí ẹ kò dá lóhùn? Einstein ó wádìí ìmọ̀ títí tí ó ní òun ò gbàgbọ́ pé Ọlọ́run wà pé kò sí ohun tí ń jẹ́ Ọlọ́run. Science. Gbogbo fọ́múlà tá ń lò ní physics lónìí. Ẹni tó ní òsọ́lọ́hun ló invent ẹ̀. Kò yẹ kí gbogbo wo lò. Ó yẹ ká sọnù. Kán ní kí ló dé? Kọ́ nítorí ẹni tó ṣe ó ní òsọ́lọ́hun. Táwa ní tara wa jẹ ta ló gọ̀jù. Ṣé wọ́n tó ní ò fẹ́ bọ́mọ làkejì ẹ ṣe tán ní kí ló dé kọ́ nítorí ó ń ṣẹ̀sìn mí? Pé tó bá ti bẹ́ni tó ń ṣẹ̀sìn mí ṣe o, ọ̀tá Ọlọ́run ni o. Ó sì ń ra fóònù tí China tó yẹ pé òòṣà ló ní lẹ́yìn kùlé. Àwọn ọmọ kékèké tí wọ́n ń pákéjì ẹ̀, ó sì ń lò ó. Ó ní láìláìlàlà. Ẹni tó ṣe kò gbàgbọ́ pé Ọlọ́run wà o. So why are you deceiving yourself? Ta wá lọ orí ẹ pé ta ni ò mọ̀ tí ń ṣe. Ẹ wo Ọlọ́run lọ́lọ́run. Gbogbo bí tó bá mọ̀ pè sí ni o pè é yóò dá ọ lóhùn. Ìwà ló jà jù. Látijọ́ tó ti ń ṣe èèyàn mélòó ló tẹ̀lé ọ lọ bí ẹ̀sìn ẹ? Látijọ́ tí wọ́n ti ní kí náà bọ́ parẹ́ táwọn Kristẹni ní Olúwa Mámúnì àwọn onífá ọdọọdún ni wọ́n sọdún fá ọdún fá ń pọ̀ sí. Mámúnì ò ti torí ẹ̀ kó parẹ́. So ti wá mọ̀ wípé jẹ́ kó ní kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Leave everyone to do his or her own belief and follow his or her own belief. What are we insulating? Tánà bí ó bá fẹ́rẹ̀ pọ̀ kò ní gbogbo ẹ̀yin Mùsùlùmí o ẹ wá ìmọ̀ tó bá yẹ pé lẹ̀ China lẹ ti rí. Ẹ jẹ́ á kóra wa mọ́ra. Ìfẹ́ lélẹ́dùmarè ló fi dálé ayé. Ìfẹ́ lolúwa Ọlọ́run ọba mi fi pinlẹ̀ ohun gbogbo. Ìfẹ́ tó ní sí wa lójó fi wá jọba lórí gbogbo ẹranko àti ohun tó dá pátá. Ìfẹ́ yìí ló fi dá wa lénìyàn ní ó dá wa lẹ́ranko ọba tó tó bọ́ ni. Pé yàká gbàgbọ́ pé Ọlọ́run wà àwọn kan ní ó gbà pé Ọlọ́run wà àwọn sìré àwọn là ń láǹfààní là ń wò wájú. Èèyàn mélòó ni wọ́n ní Mark Zuckerberg fẹ́ rí tí ó lóhùn ò rí. Òun sìré Ọlọ́run ò gbàgbọ́ pé Ọlọ́run wà. Gbogbo wa la sì ń láǹfààní là ń dáwó sí lọ́wọ́.
You wanna be a free thinker. Think of it. Think of it. Stop being gullible of yourself. Ma beni kankan jà sẹ́sìn. Láti bí dókè òkun, ọmọ ni gbogbo wa ń bí. Ọmọ tí babaláwo bí kò yàtọ̀ sí ọmọ tá àfà ó bí. Ọmọ tá àfà ó bí kò yàtọ̀ sí ọmọ tí wòlíì ó bí. Kí wá ló dé tá wá ṣera wa lọ́tọ̀ọ̀tọ̀? Ayara wa lọ́tọ̀ọ̀tọ̀ débi pé ẹlòmíì tó bá fẹ́ wọ mọ́tò ẹ̀. Bọ́ bá rí pé tẹ̀bí kìíní ò sì ní fẹ́ wọ́ bẹ̀. Ó ní àwọn kìíní yìí ni lórí ìkíni. Ìgbàgbọ́ rẹ ló yàtọ̀. Stop fighting because of religion. When you believe God is there, why don't you fight those who never believe God is existing? But Otoro Omoya Sokuso, most of us are into religious slavery. That is our problem. Akabi, o fẹ́ mọ fèyí ṣe lọ. Má jẹ́ ọ̀tàn wọn. Ìfẹ́ ni ẹja fi bára wa gbé. Ẹja lò fẹ́ láàrin ara wa. Ká sì fẹ́ bára wa lò. Ẹ má jẹ́ àwò wípé eléyìí ṣìnà. North Korea, they never allowed the Bible or the Quran. And they are exploring every day by day. Why are you fighting? The person who implemented Facebook that become a battlefield for all religious fighters never believed God exists. So, who is the wise one? And who are the gullible ones? Akawi, a nílò lẹ́jà tó lọ tí ò dé sàlẹ̀ omi, a nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ayé lọ àyùbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà. Ó tán lẹ́nu, ó kùn níkùn. Èyí tá a lè sọ síta ní. Àwọn míì wà tó yẹ pé ẹni tẹ́ ẹ bá pè jókòó lẹ́sọ̀ pé ilé nìkan báyìí tí ó lanu pé ṣé bẹ́ẹ̀ lórí. Orí lọ sórí Google lọ wò wípé who wrote the book The Expected Ones? Kó lọ wà sírí ayé bẹ̀. The Expected Ones. Ẹni tá a ti ń retí. There are a lot of hidden secrets. But a lot of people, what they implemented into their brain is what they believe in. They never make research and they are not free thinkers. Akabi, ó dàárọ̀ yín bàbá, ó dàárọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò.